Audio Jungle. Bismillahirrahmanirrahim. Aláṣejù. Wọ́n ní ìrìn àjò tó ń lọ yìí ìgbà wo ló dé? Ó nígbà tó ń bá tẹni. Sẹ́ẹ̀sì mọ̀ pé kò sí ń tàṣejù wọ̀ tí ò ní dìnira ń gbẹ̀yìn. Bómi ṣe dáa ní mímu tó bẹ́yàn bá kí àṣejù bọ́ yóò gbàlejò nira. Oúnjẹ lọ̀rẹ́ àwọ̀ lóòótọ́, ẹ sọ fẹ́ni tó fẹ́ jẹ́ pé kò rọra ni. Tó bá ti kí àṣejù bọ́ yóò dàdánwò bú mọ́ lọ́wọ́, yóò balẹ̀ síbi tí ò fẹ́. Mo ń fẹ́ fọ̀rọ̀ mi ṣèkìlọ̀ fún Àfà Mas'ud yas'alunaka. Àtòun àti Àfà Abdulwasi'. Bí mo ti sọ̀rọ̀ Àfà Abdulwasi' níjẹ̀ tàbí jọ́wọ́ nìyẹn, bẹ́ẹ̀ lọ̀rọ̀ yas'alunaka náà sí rí. Wọ́n á da aṣọ à ń jíjà àfà wa bojú fi máa dàlúrú. Gbogbo aáwọ̀ tó bá sọ léèké kan di ọ̀tá léèké kan lónìí, Àfà Mas'ud wà ní ìsàlẹ̀ ọ̀rọ̀ yẹn tọ́rọ̀ fi burú. Ẹnu rẹ̀ mo ti gbọ́ nínú fídíò tó ṣe wípé àwọn alájí àgbà àwọn ni wọ́n pa ọmọ Sheikh Tajul Adab, wọ́n sì ya ọmọ Sheikh Tajul Adab kan wèrè. Yas'alunaka ló sọ bẹ́ẹ̀. Kí ló wá bí tó sọ? Kí ló fà á tó sọ? Ta ló ti sọ tó sọ yìí rí? Lẹ́yìn ìgbà tó sọ tán ta ló endorse ẹ̀? Afápọ̀dà bíi tiẹ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ yìí náà ló jẹ́ kí gbogbo wa yóò bínú. Àpèjúwe irú ọ̀rọ̀ yẹn ní tó wá ń ṣẹlẹ̀ pẹ̀lú pé kí ọ̀rọ̀ kan kàn jáde pé orúkọ kan ẹnìkan wá gbà mọ́ra, orúkọ àfáà kan sì ni ó hijack ẹ̀, ó wá fi sọ àwọn ọmọ àfáà yẹn di nǹkan kan, àwọn ọmọ àfáà yẹn ò wá jẹ́ nǹkan kan mọ́. Níjọ wọ́n pa Nábì lọ́mọ àlè, fúnra Ọlọ́run ló bá Nábì fi sí pé wa anta hillum bi hadhal balad. Ká máa fi apààyàn lọ̀yàn bí ẹ̀yin ti fi apààyàn lọ àwọn alájí àgbà ń jọ sí. Ọlọ́run ló ní kí ìṣerere àwọn bàbá yẹn ti kọjá ìbàjẹ́ yín. Tó bá yẹ pé ẹni tí sẹ́ ń lo ayé bọ̀ wá ni ẹ ti paste wọn lóko burúkú, ẹ ti paste wọn lọ́dà tí ò dáa. Ọlọ́run ló kù tó lè yọ̀yàn báwọn. Àpèjúwe irú ẹ̀ lọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí tó mú bàbá Mufti sọ yìí pé ẹ̀yin tẹ́ ẹ jágbàlagbà ẹ dìde. Ẹni tẹ́ rí tó ń ṣe sùúrù yìí ń jọ ẹ bá sún nǹkan gírí, òun náà hójà àwọn èèyàn rẹ̀ ní wọ́n bá tún wọ́n lẹ̀ pa yín ò ká. Kí láàsì sọ tí ń bẹnú ọ̀rọ̀ yẹn? Àti pé sí bàbá Mufti ju ẹni tí ó sì rú ẹ̀ ni. Wàláhì mo gbà kún wọn ò lè ṣe. Wọ́n wá tú àwọn nǹkan lẹ́pẹ́ yá ẹ̀yin náà lọ máa sọ̀rọ̀ rárá. Wàláhì wọn ò ní ṣe bẹ́ẹ̀. Ẹ̀hónú lásán ni. Wa antum ta'lamun, ẹ̀yin gangan sì mọ̀ pé ẹ̀hónú ni. Bàbá Mufti ò ní ṣe rú ẹ̀. Déédé yìí táwa ń ṣe yìí, tí gbogbo yín gbà pé àwọn kọ́ ni wọ́n rán wa ń ṣe, pé wọn bẹ̀ wọn ẹnìkan, wàláhì wọn bẹ̀ nìkan kan. Èmi personally ẹnìkan kan ò bẹ̀ mí ṣe. Mo kàn mọ̀ pé n tó tọ́rì ẹja ṣe, mo sì ń ṣe ni. Tọ́ bá ti wá ń ṣe yìí, níjọ́ tí Ọlọ́run bá kádàrá kémi àti bàbá Mufti ó ríra, wọ́n tún wá gbé ìbáwí kalẹ̀ pé akáì Habibu káì má ṣe báyìí má. Habib lórúkọ mi, Habibullah, Habibur Rahman. Wọ́n ṣe báyìí má. Fáwọn tí ń ṣe yẹn lẹ́ bàbá ẹgbẹ́ tí wọ́n láwọn alájí àgbà ló pa ọmọ Sheikh Tajul Adab. Ọ̀rọ̀ tí ò dáa ní ìwọ ló ṣe àgbìjà àwọn alájí àgbà. Ṣé lónìí ló ṣe àgbìjà wọn?
àti pé bí èyí wọ́n bá báyàn jẹ́ àwa jẹ́rú àwọn eléyìn kí ní wọ́n fẹ́ bàjẹ́ lára Alhaji àgbà àní má bọmọlúwàbí tí ẹjẹ́ ní sọ gbógun bá jẹ lọ ọgbọ̀n jẹ bọ̀ tí ṣéhù gẹ́gẹ́ tó máa ń sọ fún mi ṣérú ṣéhù yẹn ní ó sì wá dá àwọn èèyàn ta pé yẹ ẹlọ́mọ fèsì ọ̀rọ̀ fẹ́ nìkan abadan authority ẹ̀sìn tí ń bẹ lọ́wọ́ wọn ò lè dánrú ẹ̀wò láíláí láyé àti láyé ṣùgbọ́n sọ̀rọ̀ gidi nìkan sọ wíkan wá gbé orúkọ wọn káàdẹ̀ lẹ́ ń bágbó apàyàn mọ́ so nítorí pé ẹ̀jẹ̀ kọ́ ní rọ̀nù náà ara tí wọ́n kákàn dákẹ́ lórí ẹ̀ lẹ́yìn kákàn tó gùn wọn ní sùúrù kún sùúrù pé bàbá ṣe rí bẹ́ẹ̀ tí ọ̀rá rí tẹ́ ń ṣe bí tàwọn Alhaji àgbà wọn iná láyé fi ń tẹ̀lé yín o ńlọ́lọ́run fi tẹ gbogbo nǹkan lórí bá fún yín o àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àti bọ̀tán rí òtún padà jẹ́ ti yín pẹ̀lú ẹ̀mí gígùn o lẹ́yìn kéèyàn kàn sọ bẹ́ẹ̀ níwọ̀nba ẹni tí ó fẹ́ ṣe tí ò dáa òun ni ó sẹ̀ wá bọ́ta yóò wá ní mo sì fẹ́ ṣe tí ò dáa ìyẹn hà náà zero ẹ̀ so níjọ́ tí mo sọ̀rọ̀ kan tọ́rọ̀ yẹn lágbára Ìyáàsí Alúnákà yìí náà ló sọ̀rọ̀ níjọ́ náà ó pa ọláwọn Alhaji àgbà ni wọ́n pọ̀ ọmọ sí Tajul Adabi wọ́n sì ya ọmọ wọn kan wèrè àwọn ọmọ Musa torí ẹ̀ ní fi máa lọ sẹ́nu ọ̀nà wọn mo wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn wá nípọn díẹ̀ kódà ìnípọn rẹ̀ ó bó tọ̀dọ̀ tiẹ̀ mọ́lẹ̀ tó lóun sọ ìyìn sì parọ́ òdodo mo sọ ìyìn sọ̀rọ̀ kan rí kó wá jẹ́ pé mo fi parọ́ mọ́ ẹ̀yìn àbí mo fi bàá ló kọjẹ́ òdodo ni ó jẹ́ wàláì fídíò ẹni tó kú serú ẹ̀yìn nìkẹ́ lọ wò ọ̀rọ̀ tẹ́ni yẹ́ sọ ní ẹ lọ wò ní mi lè kò sí tí mo fẹ́ fi kí n parọ́ mọ́ yín sí níjọ́ mo wá sọ̀rọ̀ yẹn inú bí sheikh ìyẹn bàbá wa oníkìjìpá bàbá mufti inú bí wọ́n mo wá pè wọ́n wọn ò gbé mo ti wá lákèésí pé ọ̀rọ̀ yóò tẹ́sí Ọlọ́run mo wá tún fídíò tà mo wá sọ nínú fídíò yẹn pé foríjì mi ò ṣe ò mo túbà foríjì mi ò ṣe ò mo túbà ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo mà kò kéré ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo mà yé tóbi tararara tararara foríjì mi ò ṣe ò mo túbà. Wọ́n fi attitude wọ́n fi bá mi sọ̀rọ̀ láti jẹ́ kí n mọ̀ pé nǹkan yóò táwọn lọ́rùn ọ̀rọ̀ yìí ti gbalé àfáà mi kọjá kò tẹ́mi lọ́rùn bó ti sọ yìí káì ọba má bínú báyìí wọ́n ní bíbí ti ẹ̀ bàbá ọ̀rọ̀ nípa sí Tajul Adabi tí wọ́n sọ yìí ti burú jù àwọn tó sọ ní òburú ni àní òwò mọ́ wàṣọ aláṣọ aṣọ tó lọ ń dá fún ọ̀n ti dáa ẹni tí ń sọ fẹ́ mi pé kémi mọ́ wọṣọ tí ò dá ń jọ náà sóò ní wà gbáṣọ tí ò dáwọ̀ títún wá dàgbà àfá àtọ́jú orí àti ìmọ̀ àti gbogbo ẹ̀ lọ́lọ́run ti fi dà wọ́n lágbà àti ìlú ti bẹ̀ wọ́n sẹ́ olóyè ọba Ìlọrin káàfàtà Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ṣé irú ẹniyẹn ní ó wà jáde ní wà ní ọya lágbájá yà ogun yẹ jáde ẹlọ́mọ àjà ẹlọ́mọ bẹ́ẹ̀bú kò ṣeé ṣe irọ́ ni ṣùgbọ́n gbò sí pé ìjà ní àṣeyọrí ayé ti yín ló fà tó fi jẹ́ pé bẹ́ẹ̀ bá ti rí nǹkan kan ẹ̀kọ́ ìrò orí yín ò ní lọ síbi kílọ̀nà àbáyọ sí kìíní tí ó fi sẹ́tù àfi kẹ́ ẹ gọ síbi kan kẹ́ ẹ máa wá rúná sí kẹ́ ẹ máa bàjẹ́ ẹ wá gbé fọ́tò pẹ́ ń gbìjà àfáà yín ẹ gbé sójú lẹ́fi forí ara wa sọ́ra wa tó pọ̀ tó yẹn ìbínú àti gbóná ara ọ̀rọ̀ yẹn ń bẹ lára ẹlòmí dùnní kò sí ń tẹ́ léwí kò inú rẹ̀ ò ní dùn sí yín ṣe bí tẹ́ ti pé bàbá wọn lápàyàn kún ló pọ̀ máa fà rẹ̀ sí inú ẹbí wọn ẹ̀sọ̀rọ̀ pé inú wọn máa dùn bí bàbá ìpọn bá jẹ́ alápàmára gẹ́gẹ́ bí bàbá wọn wọ́n jẹ́ alámúmára bí bàbá wọn tí wọ́n ó rí tí wọ́n ṣe bígbà tí wọ́n ò rí wọ́n gbọ́ wọ́n ṣe bígbà tí wọ́n ò gbọ́ ẹ ṣọ́ra yín bí mo ti ń sọ̀rọ̀ nípa yín tí mo mẹ́sàn orúkọ yín mo máa mẹ́sàn orúkọ yín nítorí nǹkan méjì nítorí kẹ́ ẹ gbọ́
kẹ́ sì lè ronú pìwàdà kẹ́ jẹ́ ọmọ dáadáa láàrin àwọn àgbàlagbà. Ẹlẹ́ẹ̀kejì pé ẹ bá nítorí pé ń tẹ́ ṣe rè táyé fi mọ̀ yín iná ẹ̀ tó wá fẹ́ máa ṣe tẹ́ tó fi ga sí ẹ̀ ń bọ̀ wálẹ̀ ni o, wàláhì ẹ̀ ń bọ̀ wálẹ̀ ni o. ìtí ń ṣẹlẹ̀ yín ò dùnyàn nínú náà, kò dùnyàn nínú. ọ̀tọ̀ ní kọ́rọ̀ ó ṣẹlẹ̀ nípa ẹ̀sìn kéyìn ó sọ tí ò lọ nú ẹ̀sìn káàkiri sọ pé ákíní yóò lọ nípa ẹ̀sìn nìyẹn, ọ̀rọ̀ mímọ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti máa sọ kò lọ náà nìyẹn. but ká àfáà kan àtàfáà kó kàn dìde síra wọn ká mọ wá kọ́rọ̀ wá di pé àfáà kó mọ wá yóò máa faṣọ àfáà kan ya. kọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin ìyá àti bàbá, ọmọ torí ẹ bá pé ó mọ̀ pé àdánwò bú nìyẹn, ó mọ̀ pé àwọn ni ó bá ń sì dé, wọ́n máa ronú pé Ọlọ́run kí láti lórí ọ̀rọ̀ dájú báyìí torí Ọlọ́run ẹ̀yin náà bá mọ́mí sọ̀rọ̀ náà, ẹ̀yin náà bá dájú sọ̀rọ̀ náà. bí wọ́n ti máa ṣe nìyẹn títí tọ́lọ́run padà fi wá fún wọn lọ́nà àbáyọ lórí ẹ̀ tẹnu wọn fi padà kò tẹ́bí wọn fi padà dúró re. wọ́n sọ fún òun fi òun fún òun ránṣẹ́ sí mufti pé yóò sì padà jábọ́. mi ò lè sọ fún ẹ pé wàá jábọ́ because òun lè tí gùnkè, but ìbá dára kẹ́ ẹ jọmọlúàbí, ẹ yé forí àáfàá sọra wọn, ẹ jọmọlúàbí. ayé ẹdẹnubó yẹsẹ àlùnáka ẹdẹnubó jákàmàl, àwọn làdánwò tí ń bẹ láàrin ìjà tí ń bá ń bẹ láàrin èyíkéyìí àáfàá, kódà fi gbogbo orúwa ìfi ń dìde bínú sọ̀rọ̀, àwọn làdánwò tí ń bẹ ń bẹ. kẹ wá báyàn ló kọjẹ́, kẹ sábẹ́ ń bíjà àáfàá yín fi báyàn ló kọjẹ́ nítorí pé yín fẹ́ lóko ẹ fẹ́ ga sí yẹn, ó ti kọjá ẹ lé lórú ẹ fi ga mọ́ wàláhì ẹ máa wálẹ̀ lóko. àfi kẹ́ tún àníyàn yín sí. ọ̀nà pọ̀ tọ́lọ̀ lè gbàgbé yín gànà, Ọlọ́run ti kẹ́ yín náà, ẹ mánéjì tọ́lọ̀ sí fún yín lórí bóyá sí ní ìbàjẹ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. oyin ògidì wà ó fẹ́ni tó bá fẹ́ ra oyin, ẹ pè mí 09031308477. oyin wà, oyin lélẹ̀ 1 litre fẹ́ni tó bá fẹ́ rà, so ẹ pè mí 09031308477. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.